káàsán. Orúkọ tèmi ni Yomi King tí gbogbo ayé mọ̀ sí Opebe disable. Orúkọ mi nìyẹn. Ní wọ́n máa ní ṣókí lọ́bẹ̀ oge ṣe lè sọ ọ̀rọ̀ ìgbésí ayé bàbá Suwe ní ṣókí. Ìgbésí ayé ọ̀rọ̀ bàbá Suwe ó pọ̀ rẹpẹtẹ. Ẹni tí ó struggle láti ilẹ̀ ni bàbá Suwe tó gbìyànjú pé òun fẹ́ ṣàjẹ́ káyé òun ní mímọ̀ nínú ayé yìí tọ́lọ́run dẹ̀ gbà fún. Torí ní ìgbọ̀nba ìgbà tèmi súnmọ́ bàbá Suwe olókùnmọ̀ struggle ni òun, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ìbá ṣe pé ikú tó mẹ́ja kákò ikú ló mẹ́ja kákò. Bàbá Suwe yìí wà lẹ́nu àwọn táyì máa ṣe ìdájọ́ máa ṣe struggle continue báyìí, ṣùgbọ́n bá a ṣe fẹ́ tó Ọlọ́run fẹ́ jù wá lọ, kò sí ní ta lè ṣe sí yẹn. Bàbá Suwe jẹ́ ìdá kan tó ń pé ó nífẹ̀ẹ́ ọmọ kékeré, ó nífẹ̀ẹ́ àgbàlagbà, aláwàdà ni. Nínú àwàdà tó yí wà táyì ń ríra wa, tí n bá ní ká kó 100% wájú ọ̀tọ̀ ní ti bàbá Suwe, just like bí bàbá Yẹmí bàbá Mẹ́rò, irú comedian bí bàbá Yẹmí yẹn gan lọ́lọ́run dá ìyẹn bàbá Mẹ́rò, ṣùgbọ́n ọ̀tọ̀ ní tiẹ̀ o, wọ́n ní ọ̀tọ̀ ní ti kán ní òkúta, ìyẹn ló jẹ́ kémi àti wọn náà ká tún jọ lẹ̀ pọ̀ ká jọ so pọ̀. Àtúwọ̀ àwọn kí ni dimension tá a tún lè gbé wọ comedy, agbówe wọ̀, agbó oríṣiríṣi wọ̀, kò sí ní tá a gbé wọ comedy tán, agbórin wọ̀ gan. Nígbà ayé Angelina ní ká sọ ni agbórin wọ̀, nígbà tí Mọ́ládùn náà tún wá agbórin wọ̀, kò sí ní tá a kì í gbé wọ̀ tẹ́ńpó máa ń jẹ́ ọ̀tún ní comedy táwọn yòókù náà dẹ̀ máa ń kọpí tán máa ń lé wa léré. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò yá wèrè, ikú ló gbé ọwọ́ ẹ̀ láwo, k'Ọlọ́run bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Sorry, sister. Esa, Emi.